Ìmọ̀fìsè ìmọ̀fìsè o alágbádá má dẹ́kara ayé mo bọ̀ bòrò yìí sí o ọmọ ìjà o ìmọ̀fìsè o alágbádá má dẹ́kara ayé mo bọ̀ bòrò yìí sí o ọmọ ìjà o. So today is February 13th, 2009, and this is a short recording for Ifa from Ogbe Irete. I'll get to it after the Iba, which is of essence. Mo júbà mo júbà bàbá, mo júbà yèyé, mo júbà all my ancestors. Mo júbà alálẹ̀ ìmùrè, ìbà olúwo, ìbà ojúbọ̀nà. At the same time, ìbà to all my oluwos, those generous enough to share their knowledge with me, and those who are still generous enough and still sharing their knowledge. Mo júbà akọ́dá, mo júbà aṣẹ̀dá, mo júbà àràbà lótùfẹ́. Ìbà àgbà, ìbà ọmọdé, ìbà igba irúnmọlẹ̀ ojúkọ̀tún, ìbà igba irúnmọlẹ̀ ojúkòsìn. Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyà ayùn, àjúbà àjúbà ayẹ ṣòromágá, àjúbà ayẹ ṣòromágá, àjúbà ayẹ màgàmàgà ṣòro kẹjọ́jú mi ṣe kó má hùn mí o. Òdùmarè atẹ́rẹrẹ kárí ayé, àjúbà èṣù láàlú bẹ́ẹ̀ náà la ṣe bá all the irúnmọlẹ̀s, all the orishas, all the positive energies in the universe. I give my Iba. Kẹjọ́jú mi ṣe o. Àṣẹ, àṣẹ, àṣẹ. Ifá says, idè tí mo sìn idè tí mo rà idè tí mo so mọ́wọ́, ọmọ ikú wọlé, ọmọ ikú gbé lọ. Ọ̀rúnmìlà ló dàdé, mo ló dàdé. Ọ̀rúnmìlà ló dàbọ̀, mo ló dàbọ̀. Ó ní tó bá dàdé dàbọ̀ ńkọ́, òun máa fọmọ eku gbòkè pọ̀n rí òun ni. Idè tí mo sìn idè tí mo rà idè tí mo so mọ́wọ́, ọmọ ẹja wọlé, ọmọ ẹja gbé lọ. Ọ̀rúnmìlà ló dàdé, mo ló dàdé. Ọ̀rúnmìlà ló dàbọ̀, mo ló dàbọ̀. Ọ̀rúnmìlà ní tó bá dàdé dàbọ̀ ńkọ́, òun máa fọmọ ẹja gbòkè pọ̀n rí òun ni. Idè tí mo sìn idè tí mo rà idè tí mo so mọ́wọ́, ọmọ ẹyẹ wọlé, ọmọ ẹyẹ gbé lọ. Ọ̀rúnmìlà ló dàdé, mo ló dàdé. Ọ̀rúnmìlà ló dàbọ̀, mo ló dàbọ̀. Ó ní tó bá dàdé dàbọ̀ ńkọ́, ó lá máa fọmọ ẹyẹ gbòkè pọ̀n rí àwa. Idè tí mo sìn idè tí mo rà idè tí mo so mọ́wọ́, ọmọ ẹran wọlé, ọmọ ẹran gbé lọ. Ọ̀rúnmìlà ló dàdé, mo ló dàdé. Ọ̀rúnmìlà ló dàbọ̀, mo ló dàbọ̀. Ó ní tó bá dàdé dàbọ̀ ńkọ́, ó lá máa fẹ́ràn fọmọ ẹran gbòkè pọ̀n rí àwa ni. Idè tí mo sìn idè tí mo rà idè tí mo so mọ́wọ́, ọmọ ẹni wọlé, ọmọ ẹni gbédè ẹni. Bàbá mi kú mo gbédè ẹ̀, ọmọ ẹni ní ògbédè ẹni. Ifá ṣèkẹ́ mi
àjígbọ́ ti fá kì í pẹ́ lórí ilẹ̀ ayé nínú ìsìn Ọ̀rúnmìlà nínú ìsẹ̀yìn irúnmọlẹ̀ kẹjẹ ojú mi ń ṣe kẹjẹ ojú mi ń ṣe torí pé ọmọ ẹni lẹ́lẹ́gbẹ̀ ẹni o ọmọ ẹni lẹ́lẹ́gbẹ̀ ẹni ayé rẹ̀ o ọmọ ẹni lẹ́lẹ́gbẹ̀ ẹni o ọmọ ẹni lẹ́lẹ́gbẹ̀ ẹni kíkú má pè mí àìná o ẹlẹ́gbẹ̀ lẹ́yìn ẹlẹ́gbẹ̀ lẹ́yìn o ọmọ ẹni lẹ́lẹ́gbẹ̀ ẹni kíkú má pa iná o ẹlẹ́gbẹ̀ lẹ́yìn ẹlẹ́gbẹ̀ lẹ́yìn o ọmọ ẹni lẹ́lẹ́gbẹ̀ ẹni. So Ifá, this is the short recording. So may Ifá protect us, guide us, bless us, give us all the wisdom that we need to serve you, Ifá, in all honesty and for all purposes. Good intentions. Àṣẹ, àṣẹ, àṣẹ. Ẹ má mà pé mo pẹ́ o, àtò mo mí ṣe o, àtò. Ẹ má mà pé mo pẹ́ o.